afẹ́ ẹlẹ́ẹ̀kẹta tá a gbé lọ kóòtù ìní dárúkọ rẹ̀ àmọ́ gbogbo aláti mọ̀ ìmọ̀ kàfàrà àwọn èèyàn ìmọ̀ pé àwọn èèyàn ìmọ̀ gbogbo èèyàn tí ó bá ti sí ní mọ́nájú tiẹ̀ kèfèrí ni wọ́n. àbá kan ti sọ àsọ́ọ́lẹ̀ ti pẹ́ pé wàláhì ọkùnrin ibi ṣe yìí ti ń pe everybody ní kèfèrí tó fi bá dérí bàbá rẹ̀ pé kèfèrí ni bàbá òun yìí wàláhì yóò padà pera rẹ̀ ní kèfèrí ó sì ti wá pera rẹ̀ bẹ́ẹ̀ báyìí. ìsọ̀ ọ̀nà tó fi pera rẹ̀ ní kèfèrí o òun nìkan láàárọ̀ èèyàn sí láàsì lọ lè bá láàsì kọ́ọ̀lù. kí nìdí ni wípé ẹni tó bá pè yóò fẹ́ nìyẹn ṣe program ni yóò fẹ́ nìyẹn ṣe program torí wípé kò sí ọ̀làjú kankan lára báyìí olórí àwọn jàgídíjàgan yìí kò sí ọ̀làjú kankan lára rẹ̀ ẹni tó bá ti jẹ́ illiterate paraku ó ṣòro bá sọ̀rọ̀ ó ṣòro correct ó ṣòro control intel fi correct aláìmọ̀kan òfin ni òfin nìkan lẹ́lẹ́ fi correct aláìmọ̀kan ẹ gbọ́ kìí ṣe pé gbogbo nǹkan náà làáfàá yóò mọ̀ ayé àbọ̀dọ̀ gbóná ọlọ́run mọ́ra àáfàá yẹn mọ kéwú dáadáa àmọ́ kò yé wọn kéwú ò yé wọn. ọ̀rọ̀ tí mo wá sọ ní àárọ̀ yìí ó ní wípé níjọ́ tí a lọ sí kóòtù tá a gbé ọ̀gá àwọn oníjàgídíjàgan tá a gbé wọn lọ ilé ẹjọ́ ní tí mo rí ni wípé mo wá fẹ́ fún àwọn èèyàn ní updating nípa rẹ̀ nígbà tí oníkálukú ń béèrè wípé kí ló ṣẹlẹ̀ àwọn gbọ́ nǹkan kan nípa kóòtù gẹ́gẹ́ bí ìṣe wa pé tá a bá wà ní kóòtù báwọn á gbé nǹkan tí máa ń ṣẹlẹ̀ so àwa gbé nǹkan kan kí nìdí tó jẹ́ á gbé nǹkan kan òun ni wípé àwa rí gẹ́gẹ́ bíi pé ìjà eléyìí tá à ń ṣeun kì í ṣe ìjà tó ráwọ̀ rẹ́dì láti máa bá mùsùlùmí jà àfẹ́ jagun bí ẹrú níta kan fẹ́ ṣe wa alaikum salam alhaji wa abdullahi ibrahim ọlọ́run sàlékún dáadáa yín albarka ọlá nàbì ní tí mùsùlùmí máa ń ṣe lẹ́sẹ̀ òun ẹ kọ́kọ́ sálámà ẹ púfù pé mùsùlùmí ni ṣe láwọn kèfèrí ẹni tó bá jẹ́ kèfèrí abẹ́ kọ́mẹ́ǹtì lẹ́tì mọ̀ àwọn kan bẹ tó jẹ́ pé ní àwọn tá islam ní sponsor wọn anything tí ó bá ti máa da islam rú tí wọ́n fi rí islam gbára wọn ibi kọ́mẹ́ǹtì ẹ mọ̀ rú wọn bẹ́ẹ̀ ẹ mọ̀ nínú ìṣewàásí wọn ẹ mọ̀ nínú ìṣesí wọn ajwa abdullahi ibrahim wa alaikum salam wa rahmatullahi wa barakatuh èyí tẹ́ gbé wà àdúrà ni nínú islam pẹ̀lú ògùn ọlọ́run gbogbo orí yóò mọ̀ bẹ́yìn náà nítorí ká gbogbo gbé wá bí náà lọ́lọ́run ó dà fún padà albarka la ilaha illallah suleiman ojo ẹ̀rí àwọn tó ń propagate dáwà wọn ni ṣíà ẹ bá ń ṣíà rẹ̀ nítòótọ́ torí wípé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí wọ́n ti bá a débi wípé wọ́n ti wá nídìí ká tú àṣírí wọn wọ́n ti nídìí ká tú àṣírí wọn kí ni mo fẹ́ lò nínú ọ̀rọ̀ òun ni wípé nígbà tí a wà ní kóòtù wa alaikum salam wa rahmatullahi alhaji abdulrazak ibrahim ẹ máa tẹ love like kẹ́sì mo bá mi share programu mo fẹ́ tú àṣírí wọn ni ó dàbí pé wọ́n yìí sọ ẹni àpọ́nlé àwọn oníjàgídíjàgan wọ́n yìí sọ ẹni àpọ́nlé àfi kẹ́yìn wájá yóò mọ̀ wọn because tẹ́ẹ̀ bá já yóò mọ̀ tẹ́ẹ̀ bá ti jẹ́ ká yóò mọ̀ alágbàákú èèyàn tẹ́ẹ̀ já yóò mọ̀ a yóò sì bẹ́yìn lẹ̀ dáa ni wọ́n sì bẹ́yìn lẹ̀ dáa ni àmọ́ tẹ́ bá ti rí pé ẹnìkan ń saburú ẹ má fi bùn mọ́ o tẹ́ẹ̀ tí kọ́kọ́ ń wò pé bóyá yóò change tí ò wá change ẹ má fi bùn mọ́ ẹ̀yin ẹ má jẹ́ ká yóò rí náà rí ẹ rí ní abẹ́ kọ́mẹ́ǹtì bí nísìnyí àwọn jàgídíjàgan ẹ rí wọn máa wá dáwà ni wọn láwọn pèpè sí ọ̀pọ̀lọpọ̀ wọn wa alaikum salam ìsọlá adé orí adé ọ̀rẹ́ wa alaikum salam fúnmiláyọ̀ rahman wa alaikum salam afọ aláyí kan ní kí ẹ̀sìn ọlọ́run bá wa sàn yín lẹ́sàn rí ẹ dákọ̀ ẹ má wo fídíò yìí lásán mo fẹ́ kẹ́ ẹ bá ń ṣí ààrẹ ó nídìí kí ẹ expose àwọn pípù yìí káyé lè rí ìnàrí wọn dáadáa kí ni mo fẹ́ lò nínú ọ̀rọ̀ kí ni mo fẹ́ sọ òun náà ní wípé ní ìjọ tí a lọ sí ilé ẹjọ́ tá a gbé ọ̀gá àwọn oníjàgídíjàgan tá a gbé lọ ní tá a rí ni wípé bàbá Bariga pàṣẹ wípé bàbá Sakama ẹ má ṣe live kankan ní kóòtù ẹ má ṣe live kankan Suleiman Ojo Abiodun ẹ káàbọ̀ wọ́n ní ẹ má ṣe live kankan torí pé ẹni tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí alákọ̀ọ́kọ́ mùsùlùmí ni ẹlẹ́ẹ̀kejì kọ́lá Allah kọ́lá Rasulu níbi ń ṣe wá sí wallahi summa billahi al-azim ní tí bàbá Bariga wí fún mi nù pé ẹ má ṣe wá sí ẹni yìí kọ́lá Allah kọ́lá Rasulu níbi ń ṣe wá sí rẹ̀ ẹ gbọ́dọ̀ mọ́ wá gbé ọ̀rọ̀ rẹ̀ síta láti máa fi yẹ̀yẹ́ ẹlẹ́ẹ̀kẹta òun ni wípé brọ́dà wa ni nínú ìlú yàtọ̀ sí pé wá jẹ́ brọ́dà àjọjọ́ ọmọ ìlú kan náà wallahi ní tí bàbá Bariga wí fún mi pé àmọ́ tẹ́ ẹ bá ṣe tán tẹ́ ẹ bá délé ẹ sọ̀rọ̀ lórí
báyìí kó sì má mú ìmọ̀ bú rẹ ni àbí ìtàsíra ẹni kó má mú dání. Wa alaikum salam rahmatullahi musa aláríwájú tó ti yé báwọn Abubakar mumini wa alaikum salam. ní tí bàbá Bariga sọ fún mi jọ náà ok mo wá délé mo ṣe kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní mo ṣe live mo wá rìkọ́dù program yẹn mo wá post yẹ. The first comment tí màá kọ́kọ́ rí Alhaji Lanre wa alaikum salam ní tí màá kọ́kọ́ rí ni wípé látẹnu ọkùnrin òun ń bá padà rí orúkọ rẹ̀ ń darúkọ rẹ̀ lóò ọkùnrin yẹn ní làákàyè bí èébú ló ṣe fẹ́ fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àmọ́ mo padà rí pé the way mo ṣe response tí mo fún ó rí pé mèmí ni láti wá ṣe bóyá mo wá fẹ́ fi àáfà àwọn ṣe yẹ̀yẹ́ ẹlòmíì lè sọ ọmọ ẹ̀yìn oníjàgídíjàgan àmọ́ ọlá wípé ó sáyé ti súfí ó sì ti àfọ oníjàlábí ń sì ń kà wá sínú onísúfí ń kà wá sínú àfọ oníjàlábí lòun kàn wá fún but nígbà tó padà rí response mi ó rí wípé àkẹ́sẹ̀ tí òun lè bú ó padà wá gbẹ́nu kúrò níbi ọ̀rọ̀ tó jẹ́ bí èébú ó padà corporate. ẹ ṣeun Saheed Abubakar ń expose wọn nísìn ìdí tí ń sì fi expose wọn ń jẹ́ kẹ́ ẹ mọ̀ torí pé wọ́n ti deserve kéèyàn ṣe bẹ́ẹ̀. so àwọn Bariga sọ fún mi pé abasakama ẹ mọ́ sọ̀rọ̀ tí ó jẹ́ bí gbígbà pé attack àbí ìgbé ọ̀rọ̀ kalẹ̀ nígbé ọ̀rọ̀ kalẹ̀ tí ó máa dùn wọ́n. ọ̀rọ̀ yìí kì í sọ̀rọ̀ jà. alákọ̀ọ́kọ́ Ìlọrin sí Ìlọrin lọ̀rọ̀ yìí ẹlẹ́ẹ̀kejì mùsùlùmí sí mùsùlùmí ni ẹlẹ́ẹ̀kẹta àfáà yìí qala Allahu qala Rasulu ní fi ń ṣe wáàsí rẹ̀ King Junior sọ yìí Sodiq ẹ̀sìn ẹ mọ́ sọ̀rọ̀ tí ó le. ok èmi wá délé mo wá ṣe recording tí mo ṣe yẹn mo jẹ́ kó jẹ́ short video ó jẹ́ kò wọ 11 minutes láti fi update àwọn èèyàn Kudus Mustapha wa alaikum salam pé kí n kàn fi update àwọn èèyàn kan lè mọ̀ pé a lọ kọ́ọ̀tù bí tá a bá ọ̀rọ̀ dé nìyí. so kí ni mo fẹ́ lò mo wá ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ arákùnrin yẹn Abdullahi kìnìkan ó wá ní kí ló dé tẹ̀ lè ṣe live ní kóòtù lónìí mi dáhùn ó tún kọ́ ó ní kí ló dé tẹ̀ nítorí pé yìí gbọ́n tí ń wí èèyàn understand rẹ̀ ó wá ní kí ló dé tẹ̀ lè ṣe live ní kóòtù lónìí wa alaikum salam bisola ó ní kí ló dé tẹ̀ lè ṣe live ní kóòtù lónìí nítorí wípé ẹjọ́ yẹn kò fẹ́ fọ́ yín lẹ́ẹ̀fi lè ṣe live mo á ní rárá pé kò rí bẹ́ẹ̀ mo ní it's because the case is between Muslim to Muslim wallahi tallahi ní tí mo kọ́kọ́ sọnù ní tí mo fi fún ní èsì ni pé kéèsì yìí ò èyí lè gbé live kí ni dùnú wa nínú wípé a gbé mùsùlùmí lọlé ẹjọ́ yìí kò yẹ kó dé kóòtù kódà ẹjọ́ dókítà nílùú Ògbómọ̀ṣọ́ kò yẹ kó dé kóòtù torí wípé bàbá Bariga gbé àwọn èèyàn dìde tí wọ́n pè wọ́n gba ẹsẹ̀ fún dókítà nǹkan tí wọ́n sọ yóò dà ní tí wọ́n pè sí Ìlọrin yìí kìí ṣe nǹkan tó dà ẹ má sọ báyẹn mọ́ wọ́n gbé èèyàn sí wọn kìí ṣe èèyàn méjì tí dókítà tó bá fẹ́ dìnnà ọ̀rọ̀ yìí pé kò rí bẹ́ẹ̀ kí wọ́n wí níta kí bàbá Bariga wá sọ pé a jẹ́ pé àwọn tí wọ́n rán sí wọn bí àwọn òjíṣẹ́ náà ámbèlì ta sí àwọn yẹn jíṣẹ́ wọ́n sì tún wá fún wọn lábọ̀ wọ́n tún wá fún bàbá Bariga lábọ̀ padà. sóye ibi tẹ́ ti mọ̀ wípé kìí ṣe violence ládàá ẹgbẹ́ ìkàlẹ̀ fún un àtúnṣe la fẹ́ ṣe lérí bóun Islam sí ní mọ́ ní wàhálà tá a mọ̀ kọjú ìjà síra wa tá a bá tiẹ̀ jà káyé mọ́ understand ẹni tá a ń bá jà kó jẹ́ pàtàkì àjọ ń jà náà láàmú gbọ́ mẹ́sẹ̀jì ara wa pé èmi ní ń bá wí lágbájá ní ń bá wí làkàṣègbè náà ní èmi ní ń bá wí àjọ mọ̀ láàrin ara wa. so ti yé báwọn in tí àwa wá ṣe nù tí òfin di pé ẹlẹ́sìn ni ó mọ understand di kí ni ń ṣẹlẹ̀ láàrin wa in tí èèmọ̀ ògo Ìlọrin nìyẹn. ok nígbà tí wọ́n gbé èèyàn bíi méje dìde sí dókítà wípé kí wọ́n bá dókítà sọ̀rọ̀ dókítà wọn ò gbọ́ ò títí tó fi di pé ògo Ìlọrin wá wò wípé ok àwa gbé wọn lọ kóòtù. ibi ìfàkùnnùnú rẹ̀ lẹ́tà àwọn ti rẹ́dì tí wọ́n lọ sáàfù dókítà àmọ́ ìfàkùnnùnú rẹ̀ ló mú àwọn ẹlòmíì dìde débi wípé àwọn ẹlòmíì tí wọ́n dìde yẹn nílọrin Ọlọ́run bá ṣe dáadáa fún bàbá àbúṣẹ́rí ìfàkùnnùnú rẹ̀ gbé ògo Ìlọrin wọn sọ kankan lérí ọ̀rọ̀ yìí sẹ́mọ̀ wá wẹ́ni ìran ni wọ́n fi gbé ní lẹ́tà àwọn ibi sáájú tó ògo Ìlọrin wallahi summa billahi alladhi la ilaha illa huwa lẹ́tà dókítà ti wà ńlẹ̀ látọwọ́ ògo Ìlọrin nígbà náà àmọ́ ìfàkùnnùnú pé sátún wa gbé mùsùlùmí lẹ́ni yìí àfààní qala Allahu qala Rasulu ní fi ń ṣe wáàsí kódà èmi a máa lo fídíò dókítà èmi máa lò sí status mi wallahi mo máa lo fídíò dókítà sí status mi ọ̀kan lára àwọn àtibáwò wọn tó jọ ọmọ àdúgbò mi tó jábúrò mi Ismail jẹ́jẹ́ ìmọ̀ ń yà lẹ́nu pé ṣé ẹ láìkì dókítà tó báyìí ṣẹ́gẹ́tì so ibà ń kọ́ la fẹ́ lọ ìsìnwá ṣe tẹ́síkíyà pé
kí kẹ́kẹ́ lè rí mi lẹ́ni rí ẹni tó bá rí mi lẹ́ni burúkú kó rí mi innamal a'malu binniyah ọlọ́run àníyàn mi ìwá kẹ́ni kankan fẹ́ràn mi ní gbogbo ẹ̀yìn oníjàgídíjàgan ní ẹ ti máa rí wọn náà lábẹ́ kọ́mẹ́ǹtì. so lẹ́yìn yẹn àáfàá tá a gbé lọ kóòtù sí kejì tó jọmọ lọrin àáfàá Tanímọ̀lá bàbá ń Bàrígà ni àáfàá yìí kọ́lọ̀ Allahu kọ́lá Rasulu ní mi ń ṣe wá sí àmọ́ ibi ó ti ṣe mistake o ó ti wí ní tí ò yẹ kó wí o ó ti dìfẹ́ẹ̀mù Ìlọrin o léyìí tí a nílé rí dìfẹ́ǹdì mọ́ lọ́jọ́ iwájú àfi ká kọ̀rẹ́tì àáfàá yìí bàbá ń Bàrígà wá gbé kọ́ọ̀lù fúnra ara wọn àáfàá Tanímọ̀lá tí wọ́n bá fẹ́ dìbọ́ǹkì ọ̀rọ̀ yìí kí wọ́n búra lórí prógámù wípé wàláhì bàbá ń Bàrígà ò pé àwọn kí wọ́n búra bẹ́ẹ̀ bàbá ń Bàrígà wá pé wọ́n sọ̀rọ̀ bàbá ń Bàrígà jẹ́ kó yé mi pé over 2 hours làwọn fi sọ̀rọ̀ ó lé ní 2 hours táwọn fi bá Tanímọ̀lá sọ̀rọ̀ látara wípé mùsùlùmí sí mùsùlùmí àti wá gbọ́ pàgbéra wa lọ kóòtù ẹlẹ́ẹ̀kejì àáfàá ni tí ń sọ kọ́lọ̀ Allahu kọ́lá Rasul ẹlẹ́ẹ̀kẹta wá ni wípé ọmọ ìlú kan náà tún wájọ ni wá tẹ́gẹ́tì so ìyẹn náà bá wọn àfẹ́ ẹlẹ́ẹ̀kẹta tá a gbé lọ kóòtù ní dárúkọ rẹ̀ àmọ́ gbogbo ala ti mọ̀ ìmọ̀ kàfàrà àwọn èèyàn ìmọ̀ pé àwọn èèyàn ní ìmọ̀ gbogbo èèyàn tí ó bá ti sí ní mọ́nájú tiẹ̀ kèfèrí ni wọ́n àfáà kan ti sọ àsọ́lẹ̀ ti pẹ́ pé wàláhì ọkùnrin yìí bí ṣe yìí ti ń pẹ́ everybody ní kèfèrí tó fi bá adérí bàbá rẹ̀ pé kèfèrí ni bàbá òun yìí wàláhì yóò padà pera rẹ̀ ní kèfèrí ó sì ti wá pera rẹ̀ bẹ́ẹ̀ báyìí ń sọ ọ̀nà tó fi pera rẹ̀ ní kèfèrí o òun nìkan láàárọ̀ èèyàn sí láàsì lọ lè bá láàsì kọ́ọ̀lù kí nìdí ni wípé ẹni tó bá pè yóò fẹ́ nìyẹn ṣe prógrámù ni yóò fẹ́ nìyẹn ṣe prógrámù torí wípé kò sí ọ̀làjú kankan lára báyìí olórí àwọn jàgídíjàgan yìí kò sí ọ̀làjú kankan lára rẹ̀ ẹni tó bá ti jẹ́ illiterate paraku ó ṣòro bá sọ̀rọ̀ ó ṣòro correct ó ṣòro control intel fi correct aláìmọ̀kan òfin ni òfin nìkan lẹ́lẹ́ fi correct aláìmọ̀kan ẹ gbọ́ kìí ṣe pé gbogbo nǹkan náà làáfàá yóò mọ̀ ayé àbọ̀dọ̀ gbóná ọlọ́run mọ́ra àáfàá yẹn mọ kéwú dáadáa àmọ́ kò yé wọn kéwú òye wọn sẹ́ni wọn tí ń lò yìí gan-an àwọn mòrídìí wọn ní padà bá dé lẹ́wù bára àwọn náà máa rí àwọn àgbàlagbà fín ni lábàtà sọ yìí ní máa rí àwọn àgbàlagbà fín ó dà orí bàbá tó bí orí fín ó pe bàbá rẹ̀ ń kèfèrí ó ní ó wọná ṣẹ́gẹ́tì so kí ni mo wá fẹ́ fààyàn níbi ọ̀rọ̀ rẹ̀ tó jẹ́ kí n wá jáde wá nígbà tí bàbá Bàrígà hafsahullah wàrà tí bàbá Bàrígà ti sọ fún mi wípé ẹ kàn update àwọn èèyàn fírí ẹ má sọ̀rọ̀ tí ó àtàkì wọn ẹ sì má sọ̀rọ̀ tí ó jọ bí ìbàjẹ́ fún wọn àbí èbú torí wípé àwọn tá a wí yìí o qala Allahu qala Rasulu ní wí o mùsùlùmí ní sì ń kílèmù bó tẹ̀ jẹ́ pé òun ò gba ẹlòmíì ní mùsùlùmí jòun ju ara rẹ̀ nìkan àtẹni tó bá wà nù jàmá rẹ̀ lọ mùsùlùmí ní ń kílèmù brọ́dà wa ni nínú ìlú ẹ kàn jẹ́ kí ayé mọ̀ wípé ibi tá a bá kéèsì lọ ni mo wá sórí program mo wá sọ ìtẹ̀wá ṣe live mo ṣe recording ni kóòtù lẹ́yìn kí n ti bẹ̀rẹ̀ kí n ti gbé kámẹ́rà báyìí mo lè gbé níbẹ̀ àmọ́ nítorí àwọn ìdí tí bàbá Bàrígà kà kalẹ̀ hùn mi ṣe mo wá update 10 minutes ó lé díẹ̀ mo wá post ẹ̀ kọ́mẹ̀tì tí n wá rí lábẹ́rẹ́ ni pé mo wá láwọn ọmọ ìjọ rẹ̀ bá mú wọ́n wá ń bú ebú kò sí ní mo pè mí tán wọ́n pè mí ní aláìníṣẹ́ èmi ò ní ìdá tí mo sọ fún yín pé èmi ní màá sọ fún yín pé mo níṣẹ́ ó yẹ kẹ́ ẹ ti mọ láìfù mi ó yẹ kẹ́ ẹ̀yin kẹ́ ti rí nínú àwọ̀ àti kọ́lọ̀ mi ẹ̀yin tẹ́ ẹ sọ pé ó bóra ni ó lo cream ó ṣe kinní kan ẹ̀yin lè blame yín o nítorí wípé ní tẹ́ ti lọ kira yín bọ̀ kò jẹ́ rárá ẹ̀ rí ara tọ́jú mọ́ débi tí àwọn yín ti sá tẹ́ bá rẹ́ni tó pupa ìbò gan lẹ́pẹ́ àáfàá yín gan tó jọ ọ̀gá ẹ̀yin oníjàgídíjàgan ọ̀gá ẹ̀yin oníjàgídíjàgan àáfàá yín tó ti yé òun gan òun ló yẹ kẹ́ ẹ ló bóra àmọ́ mẹ́jẹ̀ mi ò bá yín kó sínú rẹ̀ oníjàgídíjàgan àáfàá yín kò bóra fúlàní lèmi náà tó ti yé àjòjì òsì bá fúlàní ká bá ní pupa dúdú mọ́ bẹ́ẹ̀nu wa tá a pọ̀ dáadáa àmọ́ pupa kò jájòjì nínú fúlàní tó ti yé báwọn ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ̀mọ̀ yàtọ̀ láàrin kọ́lọ̀ àti fítà tẹ́ ẹ bá lò lérí fóònù àmọ́ gbé èèyàn pupa nígbà míì bóyá ẹ̀ wá kọ́ọ̀tù ni tó ti yé àmọ́ mi blame ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ yóò lo fóònù gidi débi tó mọ̀ tán pé ní fítà ni ń gbé kọ́lọ̀ oríṣiríṣi wa tó ti yé báwọn
ẹ ti gẹ́tì báwọn. So bí eléyìí tún lọ ti lọ́nà Adeleke Ọpẹ́yẹmí Ebenezer wọ ẹ̀yìn ò sí ní láì rárá ti nípa tani wọn bá wọ̀ sọ̀rọ̀ gíní lákùnkù ò ní kíní tẹ́yìn tẹ́yìn pé èèyàn lọ́lọ́ ni a máa dákun jákú òṣèlú yín là ń sọ ni àwọn ará wa gan táwọn jẹ́ mùsùlùmí gan ẹ̀yìn àjọ ń takú ara wa lérí pé ẹ̀sìn rẹ̀ Islam rẹ̀ ò dúró déédéé la máa ń jà sí káàtó wá sọ pé ẹ̀yìn tẹ́yìn pé èèyàn lọ́lọ́ dákun kò ní kíní fún mi mo lè blọ́ọ̀kì àmọ́ mi ní blọ́ọ̀kì ẹ̀ torí pé mo mọ̀ pé ń bọ̀ wá ní Islam lágbára Ọlọ́run ó fọ̀nà mọ́ gbàgbé ti sáìdì rẹ̀ wọn aráyè tiẹ̀ nísìn tó ti yé. So nídìí eléyìí wọ́n wá abẹ́ kọ́mẹ́ǹtì kí ni mo sì sọ mo sọ̀rọ̀ nípa wípé in tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ àtakò tí lọ́ọ̀yà wọn ṣe against lọ́ọ̀yà Ògo Ìlọrin tó sì mófin wá tó fi báàkì ara rẹ̀ àti ìdápadà àtakò tí kí ni ọ̀gá yín náà ṣe Fúlàní lòun náà Ibrahim Abdullateef mo rí kọ́mẹ́ǹtì rẹ̀ ìdán lónìí ọlọ́pọ̀lọ́ mo máa ń dá lóhùn ẹni tí bá ti rí pé kò ní kọ́mẹ́ǹtì rẹ̀ ò ní làákàyè pé èyí ó ti mọ̀ pé ọmọ kékeré gan yan ó ní no wonder ọmọ Fúlàní náà kí ló ṣe Fúlàní ní ìran tó ní lálùbáríkà ju Nàìjíríà yìí náà ó lọ́ọ́ lè wo president tó jẹ ní Fúlàní ni ló pọ̀ jù lọ́wọ́ state tó pọ̀ jù state Fúlàní ni lọ́ọ́ lè wo gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọba state kọ̀ọ̀kan Fúlàní ni so tí máa Fúlàní mo ń proud ẹ̀ ni èyí ti pé kò tì mí lójú àti pé ràmí Fúlàní so ti kò tì mí lójú so má da ọ̀rọ̀ wa rúdákùn kó bára dáadáa rẹ lọ ìran tí yẹ kó ṣe ìwọ ìran tí wọ́n ń claim tí wọ́n pé àwọn Yorùbá tó ń fẹ́ràn wa pọ̀ yẹ kí n yẹ̀yẹ́ rẹ ni àmọ́ àwọn náà ti mọ̀ pé wọ́n lọ fà á ṣé ìran Yorùbá ní kí wọ́n claim Yorùbá tí ò ní tàn tí ò ní tàn yọ̀kan dákun padà àmọ́ mo tàn mọ́ Yorùbá náà so ẹ̀yin Yorùbá ẹ jíyàn ẹ má bínú jàre wàláhì ọba tó sọ ẹni tí ń bẹ ọyún block ẹ nísìn ọ ní rí program ìwò mọ program fún péjì tí wà péjì àǹfààní ni ọṣọọtì ààrẹ láyé àtàkì àmọnù torí ibi tó yẹ kó ti mọ̀ nàní tó ti yọba mi ò ní ìdàtí dá ẹ lóhùn mọ́ ara àwọn ọmọ jágídíjàgán tá à ń sọ nù ẹja lọnú ọ̀rọ̀ mo distract mi yìí nígbàgbé ibi tí mo dé so gbogbo tó bá wù ọmọ pè mí àfa rẹ ní mo bu mo mọ̀ bóun náà lọ́lọ́run yín tó mọ̀ kan yín la yìí ní chip púpọ̀ lónìí àmọ́ bẹ́ẹ̀ bá ti ń kó wá sí ní sèmọ̀ kó fún yín sí tó di yé báwọn ó yàtọ̀ sí ti ìgbà kan tí ń bú àwọn àgbàlagbà àwọn tá jáde sí yín ti pọ̀ òun náà mọ̀ tí wọ́n yóò fíìlì náà ń pè ní kọ́mọ kékeré mọ̀ búyàn ẹ̀sùn jàre Bello Rahman Fúlàní hide ara rẹ̀ inú wa máa ń dùn ní ìran gidi ni ẹja lọ nu program jàre kí ló wá fa ebú tí wọ́n á ń bú lábẹ́ kọ́mẹ́ǹtì ó ní wípé mo wá ń fún wọn ní updating àtakò tí lọ́ọ̀yà wọn ṣe sí lọ́ọ̀yà Ògo Ìlọrin tó fi béèrè fúnlẹ̀ ẹjọ́ pé tán dẹjọ́ nù àti ìdápadà sátakò tí lọ́ọ̀yà Ògo Ìlọrin ṣe sí lọ́ọ̀yà wọn pé n ò lè dẹjọ́ nù tó náà sì mú ẹ̀rí tiẹ̀ náà wá so yíyún gbogbo eléyìí àwọn strategy ká fẹjọ́ gùn ni torí wípé ẹni tí a gbé lọ ilé ẹjọ́ in tó wí in tó ṣẹlẹ̀ ní defamation ni tí jìyà rẹ̀ bá dé wàláhì tàláhì ẹ bá sunkún torí wípé gbogbo tí ẹ fẹ́ sọ nípa ẹni yìí nípa àwọn update kọ́ọ̀tù ẹ padà jẹ́ ń sọ wàláhì bàbá Bariga sì sọ fún mi wípé àwọn ò fẹ́ ẹ mẹ́yẹ̀yẹ rẹ o brother wa ni o àáfàá ni o mùsùlùmí ni ẹ mẹ́yẹ̀yẹ rẹ o àmẹ́yìn ọmọ burúkú tẹ̀ ń gbà sábẹ́ kọ́mẹ́ǹtì yìí ẹ̀jẹ̀ padà sọ gbogbo tó ṣẹlẹ̀ àáfàá yín gbọ̀n nínú kóòtù ni ń gbọ̀n ni kò gbádùn ara rẹ̀ so ọ̀rọ̀ yẹn ní àtakò tí wọ́n ń ṣe síra wọn kó tó di pé ilé ẹjọ́ padà wá ní òkè àwọn gbé yẹ̀wò síra wọn bóyá tí ẹni yìí gbé wá pé kán dẹjọ́ nù àti ẹni tó ní kán mọ́ dànù kán mọ́ bá kéèsì lọ so àwọn owó tó bá di on 12 ká padà wá ilé ẹjọ́ wa mú mọ̀ràn kan wá pé ẹ lọ ṣàtúnṣe láàrin ara yín pé mùsùlùmí sí mùsùlùmí ni àmọ́ tó bá di on 12 ká padà wá so lọ́yà méjì sọ pé kò sẹ́ni lọ́yà ni àwọn ò sọ pé àwọn ò fẹ́ àtúnṣe àwọn ni wọn ò ṣe gbéṣẹ́ àtúnṣe lọ́yà tiwọn náà ti sọ pé pẹ̀lú ògọ́lọ́ àwọn náà ṣe ní violence ọ̀rọ̀ Islam sí ni àwọn ò ṣe gbéṣẹ́ lérí àtúnṣe kẹ́límà yẹn ó hó dì mí láti lè sọ bó ṣe kí n sọ̀rọ̀ ó já sọ pé wa alaikum salam ẹ káàbọ̀ ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi dáadáa Rájà Abraham ó já sọ pé Ọlọ́run ní fi yín lẹ̀ so kí ni mo fẹ́ lò ní wípé mo ti kí bàbá wa dáadáa tí wọ́n máa ń tẹ̀lé mi bàbá wa Sheikh Abdullahi nídìí àgbọn Dàní bàbá wa Mọ́gàjì Dàní Ọlọ́run ní fi bàbá náà lẹ̀ wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run lára wa púpọ̀ bàbá tí máa ń tẹ̀lé ọmọ káàkiri ni wọ́n Ọlọ́run dákun mọ́sà jẹ́ kí wọ́n sìn wá jìnnà tí pẹ́pẹ́pẹ́ ìbárakọ̀lá Ọlọ́run bá kí ọ̀rẹ́ yín tó ti lọ ọ̀rẹ́ yín tó kù bàbá Khalifa Ansar Kamara Ọlọ́run jẹ́ bára yín jìnnà pẹ́ àti bàbá Sheriff Kamel tẹ́ kù Ọlọ́run dákun jẹ́ bára yín jìnnà pẹ́ so nídìí eléyìí wọ́n dẹ̀ ọ̀rọ̀ yẹn ó hó dì mí láti má lè sọ̀rọ̀ púpọ̀
àmọ́ yín wàá sọ díẹ̀ ń sọ díẹ̀ ìdí tí ń fi sọ díẹ̀ ni wípé aláìlẹ́kọ̀ọ́ ló pọ̀ náà àwọn oh sorry kíní yẹn èmi ni mo fẹ́ ṣe gbá kíní tripod yẹn tó fi bọ́ bó ló yọ sí ẹ má bínú ẹ dákun inú mọ́tò mo họ́ síbẹ̀ púpọ̀ ni mo wá fẹ́ tún ìfẹ́ káwọn ọmọ disturb mi ni wọ́n ṣe graduation ní school lẹ́ni wọ́n ṣe múra lọ́wọ́ ẹ dákun sẹ́ẹ̀ tí ń gbọ́ mi padà ẹ dákun sẹ́ẹ̀ ń gbọ́ mi báyìí tẹ́ẹ̀ bá ń gbọ́ mi ẹ jẹ́ kí n mọ̀. Majid Ọlátúnjí Ọlábánjí pẹ̀lú ògo Ọlọ́run súnà náà ló wà lókè gbogbo àyè náà alùsúnà náà ní wá sáà lórúkọ yẹn alùsúnà o ànábì kọ́ ló sọ wá lóko bídíà ni àdáálẹ̀ ní lẹ́yìn ànábì sálàfù ànábì kọ́ ló sọ lóko àdáálẹ̀ ní lẹ́yìn ànábì súfì ànábì kọ́ ló sọ lóko àdáálẹ̀ ní lẹ́yìn ànábì ní kálukú bá ń ṣe láburú nù rẹ̀ nẹ́jà lọ tún ṣe. so nídìí eléyìí ṣé ń gbọ́ mi ẹ dákun ẹ ṣeun mo ti rí Prince Gambari sọ pé yes Taofik Isaac sọ pé yes Masha Allah. so ni mo fẹ́ lò Rahman J Abiodun ta ni ó dáwọ́ lórí bírèkì kọ́ breaking news ni ìwọ tó gbé ṣe irinṣẹ́ ṣètọ́ ni lọ́wọ́ ṣe ń bí báyìí lẹ́nu rẹ sọ ń jọ breaking kọ́ àwọn tó ń jẹ́ tiwa ti bá wa sọ̀rọ̀ ń bí breaking kọ́ breaking ni breaking news. so nídìí eléyìí ṣe ti rí ara ṣe sùn tẹ́lẹ̀ ṣe sùn náà nù kí ara wa bí kò máa wá parọ́ kó sì lóun ṣe sùn náà abẹ́ẹ̀ rí ni Rahman J Abiodun Rahman Johnson Abiodun ẹ dákun kí ẹ wá kó sì máa wá parọ́ ẹ dákun ṣe sùn náà nù ó fẹ́ wá bí láti mọ̀ dàbí irú nípa àwọn àrùn súnà náà nù nítorí àṣẹ àwọn kan sponsor àwọn pípù yìí lẹ́lẹ́sìn míì pé kí ọlọ́mọ dá Islam rú wàláì ara tẹ́ fi mọ̀ nú ó wá bí báyìí ó fẹ́ mọ̀ dàbí irú ṣẹ́ra àwọn pípù yìí gbogbo ẹni tó bá mọ̀ ẹ́ tọ́ mọ̀ rí ẹ sá fún wọn wàláì ẹ sá fún wọn. so nídìí eléyìí ẹ ṣeun jàre Muqaddam Daoud oríire sound is clean and clear Masha Allah. sẹ́rí ìdí ṣe fún yín kíra yín ní gbẹ̀ngbẹ̀ mẹ́ fún yín ní high blood pressure pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú tẹ́ fẹ́ máa dáwò ní abẹ́ kọ́mẹ́ntì wọn ọ̀gá yín náà mọ̀ fẹ́ rí kó wàláì tàláì. so nídìí eléyìí kíní yẹn ọ̀rọ̀ tí àwọn lọ́ọ̀yà méjì jọ fàyín àti ọ̀rọ̀ tádájọ́ sọ ó hàn dì mí láti má lè sọ èyí tó le nínú ọ̀rọ̀ fáwọn èèyàn kí wọ́n má fi rí ẹni yìí lẹ́ni ibú torí pé mùsùlùmí sí mùsùlùmí torí pé brọ́dà wa nínú ìlú torí pé ọmọ ìlú ni wọ́n torí pé oníwàásí ni wọ́n kọ́lọ̀ Allahu kọ́lá rọ̀ṣùl ni wọ́n wí bó te kọ́lọ̀ Allahu kọ́lá rọ̀ṣùl wọn tó bá jẹ́ pé wọn ò bá fi ìmọ̀ bàyàn ló kọjẹ́ sí kò bá mà dá fún wọn o. wọ́n ti pe àwọn èèyàn kèfèrí lọ àwọn mùsùlùmí wọ́n ti pè wọ́n kèfèrí wọ́n ti pè wọ́n ní kèfèrí àwọn gan ti padà wá pera wọn ní kèfèrí báyìí. ọ̀nà wo ni wọ́n gbà pera wọn kèfèrí nínú mọ́níhájú wọn wọ́n sọ wípé inú kóòtù mùsùlùmí ò gbọ́dọ̀ wọ ọbẹ̀ pé ilé òòṣà ni nínú wáàsí wọn mọ́níhájú wọn ìlànà wọn ní ojú ọ̀nà ẹ̀sìn wọn tí wọ́n ń sìn tí èsè ti Islam wọ́n lẹ́nu tó bá ti wọnú kóòtù wọ́n nínú kóòtù yẹn wọ́n nílé òòṣà ní lẹ́nu wọn. ẹlẹ́ẹ̀kejì wọ́n ní adájọ́ tó wọ ọbẹ̀ tí ń dájọ́ ń bẹ̀ wọ́n ń sọ lẹ́nu wọn wípé ilé òòṣà ló wọ̀ wípé tọ̀gùtù ládájọ́ wọ́n ń sọ bẹ́ẹ̀ wọ́n ń sọ pé tọ̀gùtù ládájọ́ wọ́n ń sọ wípé lọ́ọ̀yà tó bá wá dẹ́jọ́ nínú ilé ẹjọ́ tó jẹ́ ti ìjọba tí wọ́n fi òfin èbó gbé kalẹ̀ wọ́n ní tọ̀gùtù ni ẹni tó bá lọbẹ̀ tó ní kéèsì ń bẹ̀ wọ́n ní tọ̀gùtù ni nínú mọ́níhájú wọn. wọ́n ti sọ rí àáfàá olórí àwọn jàgídíjàgà yìí ló sọ rí. tọ́ nísìnyí báyìí wọ́n ti gbé wọn lọ ilé ẹjọ́ nísìnyí wọ́n sì wọlé ẹjọ́ wọn ò ságídí páwọn ò lọ torí páwọn ò fẹ́ di tọ̀gùtù wọ́n ti lọ ní túláàsì nísìnyí wọ́n ti di kèfèrí. wọ́n lo lọ́ọ̀yà tí ń dìfẹ́ǹdì yẹn pẹ̀lú òfin òyìnbó wọ́n ti pe lọ́ọ̀yà wọn ní kèfèrí wọ́n lo lọ́ọ̀yà kèfèrí. àwọn ti mọ̀ pé padà pé ra yín ní kèfèrí nítorí pé ńjọ́ tí kèfèrí yín ńjọ́ tí ò ti níbì kan ẹnìkan lẹ̀ lè pè ń kèfèrí. ó dà ẹ pé ọba àlọ́rin bẹ́ẹ̀ ẹ pé mọ́mọ́ àgbà àlọ́rin bẹ́ẹ̀ ẹ pé bàbá tó bí yín bẹ́ẹ̀. tó ti yé báwọn àwa ti mọ̀ pé ẹ padà pé ra yín kèfèrí nísìn ẹ ti lọ ilé ẹjọ́ tẹ́ ẹ ní pé ẹni tó bá lọ bẹ̀ tọ̀gùtù ni ẹ ti di kèfèrí ẹ ti lọ wájú adájọ́ ẹ sì lẹ́yìn ò lè dìde fẹ́ni kankan lẹ́yìn ìyá àti bàbá tó bíyàn nílé ẹjọ́ ẹ dìde fádájọ́ ń gbà wọ́n pé kóòtù kódà àwọn tó dé yín mọ́nú ke inú igi inú pákó wọ́n dé yín mọ́nú pákó ìfẹ́ gbé fídíò yín ìfẹ́ ṣe fídíò yín ni
wàláì ìfẹ́ ṣe fídíò yín ni ó yẹ kí nítorí gbogbo àwọn tí mo ló ká mi lọ́kọ̀ tí n fi fẹ́ sọ̀rọ̀ burúkú nípa yín náà ló ká mi lọ́kọ̀ ní ìfi ṣe fídíò yín mo lè ṣe fídíò yín. ọlọ́ọ̀bù ṣe àwọn kan ti ṣe àti ń rí ọlọ́ọ̀lọ́ mọ bí wọ́n ṣe rí rìkọ́ọ̀dù. mo rí lábẹ́ péjì kan wàláì mo fọ́ ọba tó dá mi búra mo rí lábẹ́ ibi tán ti dé yín mọ́nú gi. nínú accuse board ẹ ṣeun wọ́n dọ́ọ̀kì wọn wọ́n wọnú gíun ẹ sì tún wọ́ ọlọ́run 12. wàláì wọ́n sọ wípé wọ́n ní tọ̀gùtì lẹni tó bá lo wọ́n tún wá lo òfin àwọn èbó oní wọ́n tún fi ń ṣèdájọ́ fún yín ẹ ti bọ́ sípò kèfèrí gẹ́gẹ́ bí mẹ́ni àjù yín. so kí ni ọlọ́tẹ̀ ń pa fáwọn èèyàn. so gbogbo ọ̀rọ̀ yìí mo mọ kí n sọ láti jẹ́ òní ìfẹ́ sọ torí kéèsì muslim to muslim ni kéèsì ọmọ Ìlọrin sọmọ Ìlọrin ni kéèsì àfáà ni tí ń ṣe qala Allahu qala Rasul wàláhì ìfẹ́ sọ. so bẹ́ẹ̀ títí wá karabọ́ yìí ẹ mọ̀ bọ́ sábẹ́ kọ́mẹ́ntì ẹ mọ̀ gbé ewu ọ̀gá inú mọ̀ fara gbà gbogbo ń tẹ́ ẹ̀ fẹ́ gbọ́ nípa rẹ̀ wàláhì sí nípa rọ́mọ wàláhì nípa rọ́mọ ní tó bá ṣẹlẹ̀ náà ní mọ̀ sọ àlébù pọ̀ ní ara yín gan irọ́ lẹ́ ń pa fáyé àìmọ́ gbogbo tẹ́ ti ní káwọn èèyàn mọ̀ ṣe tẹ́ ń ṣe ibà láwọn àbúrò tó wà nù jẹ̀mọ́ yìí tẹ́lẹ̀ tí wọ́n ti kú òun bẹ́ẹ̀ tí wọ́n ti kú òun bẹ́ẹ̀ tí wọ́n dì tẹ́tí pé aláburú lẹ́nu yìí ẹ̀yin wá ń dán láwọ̀ ẹ̀ ń wọ gíní gidi àwọn ọmọ ẹ̀yin wọ́n wá rí paru bí ọmọ ẹ̀yin wèrè pẹ̀lú ògùn ọlọ́run àáfà kéèsì débi pé ẹ rí ìdájọ́ ẹni tó bá ṣerú ẹ̀ rí Akeem Maliki rí ṣètì rí bá súnà nù ní boko ọ̀yàn jẹ́ o ó sì lóun tẹ̀lé súnà kódà kémi mọ̀ sí lójú ọ̀nà kí n mọ̀ ṣe tí ò dáa ebi àlù súnà ni wọ́ ẹ yẹ kí wọ́n púrúfù súnà rẹ ní kọ́ tẹ̀lé Al-Qur'ani tó ní yāyuhal ladhīna āmanū bismillāhir rahmanir rahīm wa lā talmisū anfusakum bil alqāb pé kéèyàn mọ̀ boko ọ̀yàn jẹ́ ẹ rí ẹ dákun ẹ wo èèyàn nù súnà nù àlù súnà nù súnà sọ́rí Akeem Maliki mo ní agbára kan lọ́wọ́ lórí rẹ lórí fóònù mi ṣé ó pọ̀ bí èmi tó ní ṣé Samsung lélẹ́yìí sọ́rí Samsung ni sọ eléyìí Oppo ni mo ní àwọn agbára lọ́wọ́ láti lò bọ́sẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ mo lè block ẹ̀ tó ní rí program wa òun láyé débi tó tẹ̀ lọ́ kọ́mẹ́ntì ẹlẹ́ẹ̀kejì mo lè delete message rẹ mo mọ̀ delete message rẹ ni wọ́n padà kó sọ́wọ́ mi jọ kan wàláhì tàláhì ó kó sí ọwọ́ mi jọ kan tó yẹ pé gbogbo àwọn ẹbí rẹ̀ ó mọ̀ bọ́ sunkún báyìí pé àwọn fẹ́ bọ́ bẹ̀bẹ̀ tọ́ ní bọ́m̀bẹ́ ọlọ́run bùn àwa ní ẹ̀bùn ká wáyàn látara kódà a lè wáyàn through Facebook rẹ̀ tí wọ́n sì mú torí àwa lọ mọ̀ọ́mọ̀ wádìí nípa eléyìí dáadáa ni àmọ́ gbogbo kọ́mẹ́ntì rẹ̀ yín rìsáàfù ẹ̀ yín screenshot ẹ̀ yín kó pamọ́ níjọba báyìí gbogbo àwọn bàbá àti aláìyá rẹ̀ tán bá fẹ́ bọ̀ bẹ̀bẹ̀ báyìí yín wá tẹ́ndà rẹ̀ sí wọn láìpẹ́ wo ṣẹ́tìrì ní ti ń ṣe é bọ̀ tipẹ́ ṣẹ́tìrì it is high time we Muslims unite ourselves fighting ourselves. Ramani J Abiodun orí rẹ̀ ṣe ń pé bọ́ọ̀nù ó burú tẹ́lẹ̀ ìwọ sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ni ọkọ̀ gbogbo àwọn kọ́mẹ́ntì tó ń pẹ́ látẹ̀kan ká dáa fún rọ pẹ̀lú ògùn Ọlọ́run kó là bá unite àgbà gbogbo wa bó ti ń bẹ lọ́wọ́ ara wa kú oníṣúfì gbogbo aburú tó máa ń bẹ lọ́wọ́ oníṣúfì tẹ́ fẹ́ gbà kú o ẹ múra sí àwa náà sọpọ́tì nínú oníṣúfì aláburú ń bẹ tí wọ́n pọ̀ dáadáa àjọ gbógun tì sọ́wọ́n rí nínú sálàfù àjọ gbógun tì àwọn aláburú nù bẹ́ẹ̀ wọ́n pọ̀ dáadáa àjọ alùsùnà tẹ̀blígì àjọ gbógun ti àwọn aláburú rẹ̀ tí ó pọ̀ dáadáa ìsìlámù wa mọ́ kẹjá àwọn báyìí jiyàn rẹ̀ so alùsùnà náà ní gbogbo wa àwọn aláburú tí wọ́n máa ń fi súnà bojú nínú wa nínú tẹ̀blígì sufi sálàfù alùsùnà wal jamaa láàlọ́ lè wá bá ṣe yọkú àwa mú qala Allahu qala Rasul àwa gba mútàrà àwa sì ṣẹ́tọ̀ àmọ́ ká máa bàyàn lórúkọ jẹ́ kálá fẹ́ pèpè sójú ọ̀nà súnà ká máa pe èèyàn ní kèfèrí orúkọ téèyàn ò jẹ́ ẹni tẹ́ bá pè ń kèfèrí abẹ́ pé lẹ́lẹ́bọ sótìyé tó wá bínú pé òun yẹ ṣe bẹ́ẹ̀ ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé ìmánì wà lára rẹ̀ ibi tí Ọlọ́run ò bùn ẹ̀yìn làákàyè sínú ẹni tẹ́ bá pè ní kèfèrí tó wá bínú pé kèfèrí bò abẹ́ pè ní mùṣírikù ó wá irú ọkọ̀ àwọn ọlọ́pàá mi tó wá bínú
ó yẹ kẹ́ ẹ lè mọ̀ wípé irú ẹni bẹ́ẹ̀ ìmánì wà lára rẹ̀, kódà a jẹ́ pé kíní kan kù lára rẹ̀ tí ò tí yé tán nù. ẹ wàá máa ṣàlàyé rẹ̀ fún un, ẹ fi ọ̀nà dáwà ẹ fi pè é sójú ọ̀nà Islam bil hikma wal mau'izatil hasana, ẹ pè é sójú ọ̀nà Islam. ó yẹ kẹ́ ẹ mọ̀ pé ìmánì wà lára rẹ̀ nu. wọn ẹ̀ ní pé kèfèrí ní kèfèrí kínú máa bí ṣẹ́gẹ́tì, wọn ò ní pé kèfèrí ní kèfèrí kínú máa bí, inú rẹ̀ ó dùn ní pé ìtòhún ṣe náà ni wọ́n fi pè ń. ṣé bẹ́ẹ̀ láwọn oníṣẹ̀ṣe lórí social media tí wọ́n gbójú pamọ́ ni, wọn ò gbójú pamọ́ àwọn tó proud ẹ̀ tó ti bẹ́ẹ̀ àwa ti sọ pé ní Ọlọ́run ò fẹ́ ànábì ò fẹ́ wọ́n sì proud ẹ̀ pé òun lọ náà, wọ́n sì ń ṣe wáàsí àwọn náà ṣe wàásù tiwọn láti mọ pèpè síbẹ̀, wọ́n proud ẹ̀ kódà àwọn ọmọ èṣù làwọn. ọmọ Ṣàngó ọmọ Ògún ọmọ eléégún gbogbo wọn ni wọ́n proof rẹ̀ wípé ọmọ báyìí làwọn, nítorí wípé kíní yẹn jọ wọn lójú, ó jẹ́ bàbàrà sí wọn, inú wọn dùn kẹ́ fi kì wọ́n gan wọ́n pè wọ́n. ọmọ ilé ológun tó máa pe ológun ládé nísìn tí sì ń bọ̀gún kí ló ṣe torúkọ ọmọ bá wù yóò fi síbi okọ rẹ̀. bọ́ọ̀ ìtàn bẹ́ẹ̀ tí wọ́n kọ́mẹ́ǹtì síbi kíní mi bíbá yìí bí bọ́ọ̀ ní bóbìnrin ni Egunjobi, I don't know Egunjobi, èmi padà béèrè lábẹ́ kọ́mẹ́ǹtì jọ kan pé Egunjobi why are you supporting me? ṣé bí ọmọ eléégún ni ó jọ yé mi pé orúkọ yẹn orúkọ fámílì àwọn ni àwọn olè change ẹ̀ mọ́, torí pé orúkọ bàbá ńlá bàbá àwọn ni ọmọ eléégún làwọn, ọmọ eléégún òun làwọn. So ó proud orúkọ àwọn bàbá rẹ̀, bó ti jẹ́ pé ó láwọn ti di mùsùlùmí, àwọn ò bá wọn ṣe égún mọ́. ó ní kò tẹ̀ sẹ́ni kankan tí ń gbé mọ́lẹ̀ àwọn orúkọ yẹn ò Majid Ọlábánjí ìní dá olóhùn, àmọ́ ń blọ́ọ̀kù ẹ̀ tó bá tó táìpù lẹ́ẹ̀kan sí ń blọ́ọ̀kù ẹ̀, torí pé èmi èé fọ́ra mi mọ́ o. sóyè káwọn kan máa jalè nísìnyí kí n sì fẹ́ gba olè lọ́wọ́ wọn, kí wọ́n á máa yẹ̀yẹ́ olè tí wọ́n ń jà ní, èmi náà ó ṣe bí olè láti gbà lọ, àmọ́ pẹ̀lú ògo Ọlọ́run tí bá tún rí intern type lẹ́ẹ̀kan sí pẹ̀lú ògo Ọlọ́run blọ́ọ̀kù ẹ̀ ọ̀tún rí program wa àwòmọ́ láyé rẹ̀ nù. pẹ̀lú ògo Ọlọ́run tí bá tún rí intern type lẹ́ẹ̀kan sí, violence ló ń ṣe ọ̀sìn distract mi níwọ̀n blọ́ọ̀kù ẹ̀ tí bá tún rí intern type lẹ́ẹ̀kan sí, mo fún ọ ní ìfàní one more chance tọ́ bismillah ọtí lọ pẹ̀lú ògo Ọlọ́run rí program tèmi wò mọ́. ọ̀rọ̀ tá à ń sọ yìí ọ̀rọ̀ ẹlẹ́kọ̀ọ́ ni tá a sọ ti yé báwọn pẹ̀lú ògo Ọlọ́run ní blọ́ọ̀kù ẹ nísìn ní rí wa wò mọ́ pẹ̀lú ògo Ọlọ́run. so mo ti blọ́ọ̀kù ẹ. so nídìí eléyìí àáfàá yín ó wà wọ́n dé mọ́ mẹ́nu pákó tó ti yé báwọn wọ́n dé wọn mọ́nu pákó. so wọ́n ráyè pé Rahman jẹ́ Abíọ́dún yìí náà, òun náà Ọlọ́run ò ní kóun náà lẹ́kọ̀ọ́ ní blọ́ọ̀kì òun náà ní wá blọ́ọ̀kì ní sáwọn náà blọ́ọ̀kì. wọ́n ráyè pé mọ́ tí ń ṣe yín àpọ́nlé ní fún yín tẹ́lẹ̀, ó kú Málíkì ló kú báwọn àti gbogbo àwọn tí wọ́n ń bú èbú lábẹ́ kínú, gbogbo ìgbà tẹ́lẹ̀ bá tí wọ́n ń bú èbú yín máa yọ àbúrò ọ̀gá yín jáde. àwọn ní káwọn ká ṣe ní tùbínùbí ni tẹ́lẹ̀, wọ́n dàbí pé jàgídíjàgan lẹ gbé wá, kìí ṣe mo ti blọ́ọ̀kì ẹ̀jẹ̀ Adébísí Adédayọ̀ Jelil, mo ti blọ́ọ̀kì wọn. so nídìí eléyìí ẹ̀yin tẹ́ ń wá sábẹ́ kọ́mẹ́ǹtì lérí pa àṣẹ update nípa tó lọ ní kóòtù, tá a sì fẹ́ sọ àwọn àlébù ọ̀gá yín, tá a fẹ́ sọ aburú rẹ̀, tẹ́ ẹ̀ wá ń wá sábẹ́ kọ́mẹ́ǹtì tẹ́ ẹ̀ wá ń bú èbú, kò sí ní tẹ́ pè mí tán wọ́n ní ìníṣẹ́ bá mi rí wá àìsọ̀lẹ̀ a tún fi yín náà kún yìí tá à ń ṣe ebi àfimọ́ rówó ni àìníṣẹ́. ẹlòmíín náà tó tẹ̀ wá dùn rí nínú wọn tí ò ní kankan tí ayé rẹ̀ ti bàjẹ́, because ẹgbẹ́ tí à ń sọ yìí tó bá ti lọ join rẹ̀ kódà tí a bá nímọ̀ tẹ́lẹ̀ wàláhì kò ní nílà káìmọ́, ẹni wọn ò ní nílà káìmọ́, tó bá ní tìjú tẹ́lẹ̀ yóò di àṣà, tó bá wà educated tẹ́lẹ̀ yóò di illiterate wàláhì tàláhì. bẹ́ẹ̀ sì máa ń ṣe nìyẹn. ẹni tẹ́ bá tún fẹ́ kí n block ẹ dárúkọ rẹ̀, tẹ́ bá ti wá ẹ kọ sí comment kó wá fúnra rẹ̀ pé I'm ready ní sì block ẹ. so òun ò rí ìfàní wa jẹ mọ́nú ọ̀kú ní ìrànlọ́wọ́ tó lè ṣe fún péjì mi, ó yẹ pé ẹ tún ṣàkóbá fún ni. so Málíkì ló kù lẹ́yìn eléyìí pẹ̀lú ògùn Ọlọ́run. Málíkì sọ anything nísìnyí, mo mọ̀ fún ọ ní chance dáadáa ni tẹ́lẹ̀, mi ìdáwọ́ fẹ́ kí program yóò gùn o wàláhì mi fẹ́ jẹ́ kó gùn
fẹ́ kó gún. Ọ̀bọ̀ ìtẹ̀tí kó bára rẹ̀ mú dààmú dáadáa ẹ̀hún tó kọ. Ó ní if dem born you well do video on that day I'm the one that attack your boy that you send to do video in front of our court. Pẹ̀lú ògùn ọlọ́run ọ̀sìn kó bára rẹ̀ báwọn. Fídíò tí wọ́n ṣe ń jọ̀hún ọ̀wà ń bẹ màá make sure pé wọ́n mú ọ pẹ̀lú ògùn ọlọ́run tó bá wá bí bàbá rẹ̀ dá yọjú sí kóòtù ńjọ́ náà ṣé ti Abrahaman Pako tó bá ti bí bàbá ńlá bàbá rẹ̀ dá yọjú sí kóòtù ńjọ́ ọ̀hún ṣé ti rí báwọn ṣé ti rí pé ọmọ burúkú ni wọ́n àwọn tó tẹ̀lé àfọ̀njà gírígà kan wáyé ni o ṣé ti rí àní àwọn kìíní yẹn jẹ́mọ́ kan ni wọ́n á dalẹ̀ wọ́n á dalẹ̀ yírú ni mẹ́sẹ̀jì tó sẹ́ndì yìí pẹ̀lú ògùn ọlọ́run yóò dé DSS office lénìí wọ́n á dẹ̀ track rẹ through Facebook wàláì gbogbo iye tí máa ní màá ná lórí rẹ màá make sure pé wọ́n mú ọ màá make sure pé wọ́n mú ọ pẹ̀lú ògùn ọlọ́run màá make sure wípé wọ́n mú ọ yẹn ṣe screenshot rẹ màá make sure pé wọ́n mú ọ ṣé àti pé mo sọ pé tíyẹn bá ní làákàyè tó bá wà nù jọ wọn kò ní ní làákàyè mọ́ màá make sure pé wọ́n mú ọ gbogbo kọ́ńtẹ̀ntì àtijọ́ ni náà mo screenshot rẹ ni mo screenshot rẹ ni ṣé àwọn pípù yìí wọn ò gbọ́ wọn ò dà pé wọn ò kàwé rárá wọn ò tún kéwú tó ní ládàbí nínú wọn kàn lọ kéwú láti fi ta ìyẹn ló pélé yìí ó kéwú gan Abrahaman Pako yìí tó bá ti bí bàbá rẹ̀ dá ìyọjú níjọ̀hún pẹ̀lú ògùn ọlọ́run ṣe live báyìí níbẹ̀ èyí tó bá bí bàbá rẹ̀ dá kó wá bẹ́ẹ̀ kó wá ṣe jàgídíjàgan níjọ́ lọ di ẹ̀wọ̀n pẹ̀lú ògùn ọlọ́run ọjọ́ yẹn ó di ẹ̀wọ̀n wàláhì ṣe fídíò kódà fídíò bíi tí ọ̀gá rẹ̀ bá ti wà nínú pákó yìí ṣe ẹ pé olórí bú ọmọ ní gbogbo èèyàn mọ péjì tí wà rí pé ibi ìbàyà ẹsẹ̀ jàgídíjàgan ẹ̀ sì gbé rọwá fún yàn bọ́rọ̀ bá ti rí òun lásọ gbogbo ìtẹ̀yìn ṣe lérí kọ́mẹ́ǹtì yìí ọ̀gá yín wò bí òun dà òun mọ tóun fẹ́ karabọ ebe ibi tí ń gbẹ̀jọ ọ̀gá yín tó sọ wípé ẹni tí ó bá dìde fún yàn wípé ẹni yẹn tọ̀ gúùtù ni wípé èèyàn gbọ́dọ̀ dìde fún ẹnìkankan ju yáyà àti bàbá yẹn lọ́lọ́ nìkan la máa ń dìde fún ìgbà tó dénú kóòtù tí ara àwọn bọ́ọ̀sì kan sọ pé ṣẹ́kẹ̀ mọ̀ bọ́ ń bí tí wọ́n dìde fún ó ṣe jòkó adé ẹ̀ ń parọ́ fáyé ni Abrahaman ó ti kó bára rẹ o wàláhì ó ti kó bára rẹ ìsì tí ìrìn tó lè yọ kódà ọlọ́run Allah kò ní yọ nínú eléyìí wàláhì kò ní yọ nínú eléyìí tó ṣe yìí a jẹ́ pé ọlọ́run ti ní àwọn kan ti ṣépèlé ọ̀nù pọ̀ kò ń tiẹ̀ wájú lọ́ fi wá kọ́ ọdún tó kọ yìí ó mọ̀ wípé wọ́n máa fi Facebook track yàn kò sírú bí tó lè wà láyé wọ́n mú ọ lọ́ba bí bàbá rẹ̀ dá wá kọ́ọ̀tù ń jọ̀hún kó wá fira rẹ̀ hàn bó fira rẹ̀ hàn gan wọ́n mú ọ so nídìí eléyìí ìṣesí àwọn pípù yìí ni kìí ṣe tọ́lọ́run náà wá ṣe ẹni tó bá fẹ́ ṣe tọ́lọ́run tó bá rẹ́ni tí ń ṣe tí ò dáa yóò tẹ̀lé Al-Qur'ani ní tó ní ud'u ila sabili rabbika bil hikma wal maw'izatil hasana in tí ó tẹ̀lé nu wá sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ó máa ṣe kò ní máa pèèyàn lóko téèyàn ò jẹ́ Kùránì ni ẹ má pèèyàn lóko téèyàn ò jẹ́ wala talmizu anfusakum bil alqab ẹ má pèrè ayín ní orúkọ tí ò dáa wọ́n sọ̀yàn lóko kan irú èyí tó wá nísìnyí báyìí wọ́n kọ sàkámà ó pe sàkámà jẹ kò dùn mí èmi ò dùn ràn mí ì dùn ràn èmi tẹ́mi tí mo ti fẹ̀ mí lélẹ̀ fọ́lọ́n ipe mo fẹ́ ṣe dáwà ni mo ti fẹ́ fọ Islam mọ́ àdójútì tẹ́ ń fún yẹn yìí ti tó kí mùsùlùmí ó máa pe mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ní kèfèrí ẹni tó bá pè ní kèfèrí tó bá bínú pé ó ṣe lè pè mí kèfèrí tí wọ́n pè lẹ́lẹ́bọ tó bá bínú kó ṣe lè pè mí lẹ́lẹ́bọ yẹ ká mọ̀ pé ìmánì wà lára rẹ̀ ni kò proud of what you call him tó bá proud of what you call him ni yóò sọ pé yes àwa nìyẹn yóò sọ pé àwa nìyẹn so nídìí eléyìí gbogbo jàmọ́ fẹ́ kí fídíò yìí dáhùn yà lágara nípa gígùn rẹ̀ inshallah al-karim if there is another information tí kíní kan báyìí ti ṣe mí bóyá wọ́n àtàkì mi àbí wọ́n á mú mi ṣé ìwọ̀n yẹn ni ẹ lọ mú tó ti yé ọ̀gá wọn gbogbo ayé ti mọ̀ ó ní ẹ lọ mú tí ẹ bá ṣe pé mo fọwọ́ rọrí kú ó rẹ̀ mí mo kú tó ti yé báwọn tó bá jẹ́ pé àtàkì ni àwọn ẹni kẹ́ take responsibility tó ti yé báwọn ẹ ti gẹ́tì báwọn ara ìlàjú rẹ náà lójọ́ ọmọ sọ̀rọ̀ ẹ̀ ní blọọkì ẹ̀ Abu Abrahaman Pako pẹ̀lú ògùn ọlọ́run wọn ti wọ wàhálà pẹ̀lú mẹ́sẹ̀jì tó sẹ́ndì sí mi yìí evidence ni ara ìlàjú yín lójú ọmọ wípé kò ẹ̀kọ́ mẹ́sẹ̀jì mi ọ̀ akẹ́kọ̀ọ́ kódà ọ̀gá rẹ̀ lòun ò mọ̀ rí níbi tí ń bá ọ dé who give you permission to do video of us because we are not doing video ọmọ sọ yín ní ẹjọ́ bọ́rú ní tó bá fún
ẹni tó ṣe fídíò ní permission àbí evidence rẹ tó fi rí pé mi ni mo ṣe fídíò ọ wàá sọ evidence rẹ tó fún ọ wípé mi ni mo ṣe fídíò ó sọ. kódà live program tí ẹ máa ń ṣe nínú kóòtù tí mo máa ń ṣe tí kéèsì bá parí mi ṣe nítorí wípé ìfẹ́ yẹ̀yẹ́ ọ̀gá yín pẹ̀lú ògùn ọlọ́run yìí tó ṣe yìí ó fi kẹ́kọ̀ọ́ ni ìtẹ̀ ìlẹ́jọ́ bọ̀ rò. so nídìí eléyìí ẹ má jẹ́ kí àwọn aláìmọ̀ kan distract wa àbí kí wọ́n drag wa wọnú violence. ọlọ́run ò jẹ́ kí wọ́n mọ face wa yìí mọ page wa yìí mọ violence. Sheikh Saka mọ̀ ẹ fi àwọn ọmọ yẹn sílẹ̀ wọn ò ní ẹ̀kọ́ ilé ibi táwọn akọ wọn ládé yìí àwọn táwọn akọ wọn ládé yìí ẹ mọ̀ wípé wọn yé ṣe wáàsí kí wọ́n máa dákọ̀ yẹn bí wáàsí ẹ mọ̀ wípé wọn yé parọ́ tẹ́yìn ò ṣe mọ́yàn pákó ọ ti dára ara rẹ o kọ́ ní ẹ̀kọ́ wàláhì kọ́ ní ẹ̀kọ́ ọmọ wípé ọ̀gá rẹ olóhùn ọ̀ràn oníṣẹ́ tó jẹ́ agbára rẹ̀ gan òkà tó ń sọ òun gé ìbọn bíi tó wà sorry screenshot rẹ ni message tó send sí mi message tó send sí mi sẹ́tìrì Abu Abdulrahman pákó message rẹ ni message ló dọ́dọ̀ àwọn DSS lónìí wọ́n dẹ̀ mú ẹ wọ́n mú ọ pẹ̀lú ògùn ọlọ́run. ẹ̀yin ọmọ aláìlẹ́kọ̀ọ́ tẹ́mọ kọ́mẹ́ntì ọ̀yá ẹ jáde wá kọ́mẹ́ntì. ẹ̀yin ẹlẹ́sìn ìjàgídíjàgan bí Boko Haram ti bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ nù. tẹ́ bá rí mọ́ sí rọ́ra wọn wá ní ọjọ́ yẹn náà wọ́n rọ́ra wọn wá débi pé wàláì tàláì wọ́n rọ́ra wọn wá débi wípé ẹ mọ̀ pé àwọn eléyìí múra fìtínà wa ni àwọn ò jẹ́ kẹjọ́ hold torí pé àwọn náà ni wọ́n lọ rọ́bù wíńdò tí wọ́n fi yín tear gas chickens ò fi hold. Malik Abdulmalik ìwọ́kọ́ ló mú yàn kú lẹ́yìn tiwa ẹ ṣeun jàre Yusuf Saad Dembo ẹ kú rìn ọlọ́run máa fi sọ rẹ̀ sọ yín ẹ kú náwó ọlọ́run fún àlùbáríkà sí gbéyàwó àlùbáríkà lánàá yóò sì bá wa kẹwàá bá imam tó ń ẹsẹ̀ lọ àlùbáríkà la ilaha illallah ala bismillahir rahmanir rahim kul huwa Allahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad ládàá tá a rí bí kul huwa Allahu tàkì bàbá imam Sọ́ọ̀lì Dembo ọ̀nà bàbá mu ládàá rẹ̀ báwọn. so Malik Abdullahi ẹ̀yin fans mi tẹ́jọ́ lólùfẹ́ wa mo fẹ́ kẹ́ lọ comment mo fẹ́ kẹ́ lọ reply Malik Abdullahi tó ní kẹ́ kú lẹ́yìn wa ṣe é kú lẹ́yìn wa àbẹ́ mọ̀ tẹ̀lé wa ó yá ẹ lọ dá lóhùn ẹ dá Malik Abdullahi Malik lóhùn. wọ́n ṣe bó jọ yìí tán wá last ní kọ́ọ̀tù eléyìí tán wá last ibẹ̀ lẹ́lọ́mí ò gbà dókè kúra nù yín. amin Allah Afọlábí Kẹlímà ẹ̀sìn onúrúdín ẹ lọ dá ọkùnrin òun lónìí mo fẹ́ rí reply yín ni tó ní kẹ́ ẹ mọ́ tẹ̀lé wa mọ́ òun ẹ lọ dá lóhùn ṣe tẹ̀lé wa bẹ́ẹ̀ ni tẹ̀lé wa mo fẹ́ kẹ́ ẹ dá lóhùn mo fẹ́ kó dùn ni wípé advice wọn ò work ẹ lọ dá lóhùn ẹ lọ reply rẹ̀. Nurudeen Afọlábí Kẹlímà bẹ́ẹ̀ ni mi ní tẹ́ bá bá ń rí ẹ̀yin níṣẹ́ lẹ́yìn tẹ̀lé nìkan tí ń kó yín wọnú dọ́là lọ ẹ̀yin kèfèrí ẹlẹ́bọ burúkú tẹ́ ń pé àwọn ẹni ọlọ́run lẹ́lẹ́bọ ó ní ìníṣẹ́ wèrè ayé mi ń dá lọ báyìí abọ́rò pé mo yá mọ́tò tí mo wà nù rẹ̀ ni ó ní ìníṣẹ́ mo á jalè rà ni ìmọ̀rẹ́ntì lè sọ́rí ìmọ̀rẹ́ntì ẹ̀ sọ́rí orí ẹ̀ ti burú ìníṣẹ́ ìwọ̀n lọ́n sanwó skul àwọn ọmọ mi àwọn àmọ́ skul táwọn ọmọ mi ń lọ owó tí wọ́n ń san ní táàmù kan ó tó ọ parí yunifásitì láti bẹ̀rẹ̀ dópin òpònú ọ̀yà ẹ wá ń bí wa alaikum salam ẹ wá ń bí ẹ wá hànú kámẹ́rà yìí ẹ pé wá o ọmọ mi ni ọ̀yà báwo lẹ ti jẹ́ sí mi ọmọléke wa náà sọ̀rọ̀ dáadáa ọmọléke wa náà níṣẹ́ àti níṣẹ́ má bọ́ ń bí ọmọléke ní ti ń dẹ̀hùn ọmọléke wa rọ wa alaikum salam wa rahmatullahi kí lórúkọ rẹ Sẹ́mi Àmísà báwo lọ ti jẹ́ sí mi ọmọléke mi ọlọ́run jọ lálùbáríkà ẹ lọ́jọ́ pé ẹ lọ kí wọ́n sì láàánú iṣẹ́ ṣẹ́tì irọ́ ni wọ́n máa ń pa mọ́yàn wọn ò ní kankan ju kí wọ́n parọ́ mọ́yàn kí wọ́n báyàn lórúkọ jẹ́ kí wọ́n pèèyàn ní téèyàn ò jẹ́ ẹ̀ tún lóbìnrin ẹ wo obìnrin Tijani Amina ẹ̀rí òun ti sì náà kò ní kí ìyá rẹ̀ mọ́ kò ní kí bàbá rẹ̀ mọ́ báwọn nísìn ó ti fọ́ọ̀lù sọ́wọ́ wọn ẹ̀wùn kan Allahu Akbar Mẹ́jà Abdulrasheed ojú ọ̀nà la wa àwọn oníkó lójú ọ̀nà tá a wa ìpàdé dọ́dọ̀ ọlọ́run sáwọn ilé ó tẹ̀lé àwọn tí wọ́n wá sábẹ́ kọ́mẹ́ntì tí wọ́n pè yàn ní téèyàn ò jẹ́
èmi tí mo lódìdí lé kéwú tí n kọ́ mọ ní kéwú kéèyàn wá bẹ́ẹ̀ Sheikh Yusuf Sakama is a university graduate kò tẹ́ ẹ̀ bá sọ yún un university graduate ni mí orí òun lẹ́nìkan jẹ́rìí hùn bẹ́ẹ̀ ni tí ń sọ̀rọ̀ yìí ní sinra ìwé kò níṣẹ́ kankan nínú wa bẹ kọ́mẹ́ntì ni wọ́n á bú ebu ní ṣe kí sáà mẹ́tàlá fún yín wàláì pàṣẹ tí mo ní fún àfáà yín mi ní fún ibi tó bá wù kọ́rọ̀ rẹ̀ ó já sí òun ò tẹ́ tó bẹ́ẹ̀ kó fi tẹ́yìn wí wọ̀nyí lẹ́yìn rò pé champion lẹ́ ń tẹ̀lé òun gbà kiri ni Nurudeen is praying for you nífa ṣé Nurudeen ní sàdúrà ni ókè Nurudeen ókè ẹ̀ ní ṣìṣe lẹ wí àpótẹ́ báwọn ara wọn tó ń sọ pé àníṣẹ́ ni Nurudeen ẹ má bínú torí Ọlọ́run ẹ má bínú fọlá pé mo ti ń rí kọ́mẹ́ntì wọn sọ pé ẹ̀ níṣẹ́ ẹ̀rẹ́ ìyá mi náà ni obìnrin fa obìnrin alùsùn náà wà bẹ kọ́mẹ́ntì ọkọ ọlọ́kọ wà kọ́mẹ́ntì ẹ má bínú Nurudeen so ó dà ẹja dá dúró báyìí èmi ọkàn máa fi ń ṣe ẹ̀yẹ ni wàláì máa kàn máa fi ń ṣe ẹ̀yẹ ni ẹ máa sun ẹkún bí lérí bẹ́ẹ̀ títẹ̀ ní wo fídíò yìí ẹ máa sunkún yìí. Abdulkadir Yahya mashallah Afa Sakama is my mate in university is graduate in Islamic studies ọlọ́run jọ̀dá fún yín ẹ̀yin tẹ́ jẹ́ schoolmate mi gbogbo wọn fake profile ni wọ́n ń lò bẹ́ẹ̀ ni fake profile ni wọ́n ń lò fake profile ni ní ẹjẹ́ ìbú wọn ó dùn mí ìwọ tó bá fẹ́ bú ebu gbójú ẹ̀ síta járí ọ ṣebí fóònù kan sáà ni àbúrò Abraham ní fi ń lo fáìlì tí ń profile tí ń lò wàláì wọn mú wàláì wọn mú so nídìí eléyìí ẹ jẹ́ ká dá dúró báyìí tẹ́ bá ń tún eléyìí náà wò ó tó pa yín lẹ́kún tẹ́ bá ń tún wò ẹni tó bá fẹ́ fira rẹ̀ ṣẹ̀sín nínú yín kó máa wo fídíò mi àbí tó fẹ́ máa ba rẹ̀ nú jẹ́ nínú ẹ̀yin lórí ibú ọmọ yìí ẹ máa wo fídíò mi pẹ̀lú ògùn Ọlọ́run kóòtù tí mo báyìí yín jáde síta báyìí ṣe fídíò èyí tán bá gbé bàbá rẹ̀ dà kó wá àtàkì ibẹ̀ lọ́gbàdí ẹ̀wọ̀n pẹ̀lú ògùn Ọlọ́run ẹ já máa fẹ́ lè dágbére jàre lórí àṣọ àwọn mẹ́lẹ́kẹ́ ó ti dé àníṣe àti nǹkan ọmọ ń kéwù sẹ́yìn wá ní ẹ̀yin wá ṣe súnà jù àwa lọ ni ẹ̀ ṣe súnà jù mí lọ ok ẹ jẹ́ kí n wò tó bá yẹ pé ṣòkòtò gígé lẹ́ẹ̀fi ń pera yín lálùsúnà ok ó yá ẹ jẹ́ fi hàn yín ṣòkòtò mi ni ìsáàlì sáré ká lẹ́nu sí. ìyún kéré ó kéré nù èmi gan gbogbo ṣòkòtò mi kọ́ ló balẹ̀ èyí tó wù mí mo jó balẹ̀ tó wù mí mo jó mọ́ balẹ̀. wọ́n gbọ́n bíi tẹ́tìlẹ̀ tí gbogbo òdùn ó sàásìn lẹ́mí pẹ̀lú ayé lálùsùn náà. Abu Mutmainna wákà page ẹ̀sìn oúnjẹ. Hello mami. Màmá yín pè yín mo wà lérí prógámù ni mo wà lérí live yín pè yín padà ṣẹ́gbọ́n. So amina Allah Nurudeen Afọlábí kẹlẹ ẹ dákun ibi tí mo rò pé bú mi lẹ́ẹ̀kan ẹ má bínú ẹ dákun so ti yé ẹ ṣeun gan Ọlọ́run bá san yín lẹ́san rí àbáríkọ́lá nàbí Abu Mutmainna wákà page Ọlọ́run bá san yín lẹ́san rí àbáríkọ́lá la ilaha illallah àbáríkọ́lá kẹlima Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam ẹ̀yàn àbẹ̀lẹ̀ ìdágbére lọ́nà tá a bá wo ti dúndùn fún akàn wa ọ̀rá kẹgùn ni wàláhì súnmọ́ bí láìla àwọn èébú yàn gbogbo ayé sì mọ péjì wa bẹ́ẹ̀ ayé sì gbèrọ wa gbogbo ayé ló mọ̀ wípé tí nǹkan bá ṣẹlẹ̀ táwọn bá fẹ́ gbọ́ eré péjì wa yẹn wọ́n ti gbọ́ so nídìí eléyìí pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ń béèrè fún kéèsì Abrahaman wọn ò dọ́wọ́ bò final judgement máa wáyé ní on the 31st oṣù tá a wáyé final judgement ó wáyé pẹ̀lú ògo Ọlọ́run ẹ wá note down o gbogbo ayé ló mọ àwọn tí mò ń sọ̀rọ̀ sí tí ń fún lésì if there is any attack ọ̀gá àwọn ni ẹ lọ mú tó ti yé báwọn ọ̀gá àwọn ni ẹ lọ mú màá lọ rìpọ́tì ilé ìkàlẹ̀ ní DSS torí pé kò sọ ọmọ ìlú àbí ẹ bá ti rójú wọn ẹ tàn fáwọn ọmọ bù ni wọn kó jọ kò sí ọmọ rínú wọn wàláhì kò sí ọmọ rínú wọn. kódà níjọ́ tí a wà ní kóòtù yẹn tẹ́nìkan tí wọ́n ń bẹ́ nìkan wípé ó ṣe fídíò mo fọba tó dá mi búra ìmọ̀ tí wọ́n bá wí òun rí èmi kàn jáde sí wọn pé àṣọ kí ló dé àfa ẹsẹ ṣe fídíò wọn ni àbáyé dẹ ṣàlàyé fún kóhùn ò ṣe fídíò wọn èmi mo tún wá lọ ń bẹ̀ wọ́n tó ti yé èmi ní tó lọ ń bẹ̀ wọ́n ni tó ń sọ fún wọn wípé ayé má ṣe bá wọn ní kankan ní sùúrù kí ni èso ogun ìjà mùsùlùmí sí mùsùlùmí ni ó ní tá a fẹ́ jọ gbà lọ́wọ́ ara wa a sì júlẹ̀ fúnra wa la fi kó wádọ̀ ẹni tí ó gbà lọ́wọ́ ẹni tó bá yẹ kán ti gbà wọ́n tún sọ̀rọ̀ sùúrù fún wọn jọ náà bí ìṣẹ́ ń sọ lọ́ba ìpẹ́ mùsùlùmí tó mùsùlùmí ni wá báyìí kan lára wọn sì báyìí ó túmọ̀ sí pé ṣé èmi ń pera mi mùsùlùmí pé ọtí ẹ̀ dínà mi ní mùsùlùmí olórí bú ni ìwọ tó dáùtì mi ní mùsùlùmí Islam ẹ̀sìn alábẹ́ ẹ̀sìn ọlá ẹ̀sìn ọlá ẹ̀sìn ọlá
kéèyàn wá pè mí pé mi è sọ jàmá mùsùlùmí ọlọ́run ó yọ ìwọ náà kúrò nínú yóò sọ sínú kúfùrù ni. Tijani Amina ti bó lọ dúró sí káfí mọ́rú tábàwí ni kọ́mẹ́ǹtì tọ́ kọ́mẹ́ǹtì lẹ́ẹ̀kan òun là ń sọ̀rọ̀ lé lórí yá mọ ibi tó dúró sí yá mọ̀ bóyá àwọn tí ń pọ́n ìyálé àti bàbá lé ni ọ́ kọ́mẹ́ǹtì rẹ̀ oníkélẹ̀gì ló jẹ́ ń sọ bẹ́ẹ̀ ókè tó bá jẹ́ pé ọ̀sìn nínú láì bẹ́ẹ̀ má bínú mo fà náà bíbẹ̀ ọ́ dákun má bínú tó ti yé àlòkù ọmọ ta ni wọ́n pọ̀ àlòkù ọmọ ta àgbà kan irú wọ́ọ̀dù tó lélẹ́yìí àlòkù ọmọ ta ni wọ́n ókè ó dà Tijani Aminat ó dà má bínú mo fà náà bíbẹ̀ ọ́ bí tí n bá ti ṣe ọ́ mo bẹ̀ ọ́ nítorí pé obìnrin ni ọ́ èébú tí mo rí tọ́ bú mi ló jẹ́ mi náà sọ bẹ́ẹ̀ mo fà náà Muhammad bẹ̀ ọ́ má bínú mo fi Allah wa rasulu mo fi bẹ̀ ọ́ má bínú mo rí pé ọ̀rọ̀ yẹn bí ọnú bọ́ sí ń tọ́kọ yìí ó dà pé ọ̀rọ̀ náà bí ọnú má bínú ẹ má bínú má jẹ́ ń lo họ torí mo bóyá ìyàwó lílẹ̀ ní bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni tó tó mi bí lọ́mọ ni má bínú mo fà náà bíbí ọ́ mẹ́ta ṣàforíjìn fún mi ọlọ́run ó foríjìn wọn náà àti gbogbo àwọn náà níbi tí ìyẹ̀sẹ̀ tá a bá ṣẹ̀ so èébú tí wọ́n máa wá ń bú yẹn àwọn ládùn mo rò pé wọ́n wà níbí yìí so wọ́n gbé kò sí tí wọ́n wí tán wọ́n ní wọ́n ní mo bóra ìbóra ọmọ Fúlàní ni mí kámẹ́rà ló ṣe ojú mi báwọn tó ti yé ọmọ Fúlàní pupa ni mí tó ti yé báwọn so má bínú Abu Maisha Tijani ẹ káàbọ̀ so ẹjá máa fẹ́ lè yí ìdágbére ó dà pé aláàkọ́ mọ́ padà ló wákàtí kan ṣá mo dẹ̀ ní ìnípẹ́ ni ó dà assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.